Ẹ kú ojúmọ́ tòní o níbi gbogbo tí ọwọ́jà ètò ìròyìn yàjóyàjó níléeṣẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó wà ní Àwọ̀tán nílẹ̀ Ìbàdàn. Orúkọ tèmi ni Orímádégún Àyìndé. Ètò ìdìbò 2027 Peter Obi sì ni màá dìbò fún. Fárótìmí ló sọ bẹ́ẹ̀. Agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Délé Fárótìmí tó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé digbí ni òun ṣì wà lẹ́yìn olùdíje sípò ààrẹ lọ́dún 2023 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi tó bá sì tún gbé àpótí ìbò lọ́dún 2027. Ó sọ̀rọ̀ di mímọ̀ lásìkò tó ń fi ara hàn níléeṣẹ́ Channel Television lọ́jọ́ Àìkú lórí ètò òṣèlú. Fárótìmí sọ wípé tí a bá ní kí a máa sọ̀rọ̀ nípa ìdìbò ọdún 2027 lásìkò yìí, ó ṣeé ṣe kí a máa yà sín yà sọ́hùn. Ó tẹnumọ́ pé tí ìdìbò tí yóò jẹ́ kíkà tí ó bá wáyé lónìí, Peter Obi ni òun ó dìbò fún. Àyàfi tí ẹnìkan tí ó tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ bá jáde ló tún kù. Ṣùgbọ́n tó bá sì ń jẹ́ àwọn tí a ti mọ̀ tẹ́lẹ̀ yìí bá ní, ó ti dájú pé Peter Obi lòun ó máa dìbò fún. Ó yànnàná ọ̀rọ̀ rẹ̀ wípé ẹyọ kan ṣoṣo tó lè mú kí òun má lè ṣe bẹ́ẹ̀ mọ́ ni pé kí Peter Obi lọ ní àjọṣepọ̀ òṣèlú pẹ̀lú àwọn olóṣèlú tí ẹnu ti ń kùn tẹ́lẹ̀ láwùjọ òṣèlú ilẹ̀ Nàìjíríà pẹ̀lú àtìmáṣebọ̀ wọn tó ń pè fún ìbéèrè alágbára. Àríjù báyìí lọ fún tòní lórí ìròyìn yàjóyàjó eléyìí tó ń dé sí tìgbọ́ yín láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí Àwọ̀tán Ìbàdàn. Orímádégún Àyìndé ló ti ń ròyìn. Ẹ máa yáṣẹ́ o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo.